díẹ̀ ló kù mo tẹ̀ fẹ́ gbàgbé àlá tí mo lá Ànábì Muhammad. Ó ní kí bó ń sọ fún gbogbo àwọn èèyàn pátá pé wàhálà tó ń da kalẹ̀ sínú ayé pé kán jọ kán dáríjì wọn o. Ó lọ́nà àti jẹni nígbà náà o. Ó lọ́nà àti jẹun nígbà náà ó ní kí n tẹ̀tọ́ kémi náà tẹ̀ tó ní gẹ́gẹ́ bí mi náà ṣe mọ̀ kí n wo lifetime ó lè bí náà ló tún padà kẹ́yìn ọ̀rọ̀. Ó ní kí bó ń bẹ gbogbo ayé kán dáríjì wọn o. Òun àti Abubakar pẹ̀lú Abu Hurairah gbogbo wọn mo jọ rí o. Alágan wà lẹ́gbẹ̀ẹ́ wọn bọ̀ ẹ̀wọ̀n pé síkìrì ló ń kó lè sọ̀rọ̀. Ó ní kó lè máa jáde dájú fẹ́mi náà pé Allah tó ń bá ń sọ̀rọ̀ nígbà yẹn Allah ò lè sọ̀rọ̀. Ó ní kí n wà láwọn báyìí ó dẹ̀ lọ́wọ́ tún méjì lóòótọ́ sìgìdì ni èrè ni. Wọ́n ti bá tẹ̀ ń sọ gbogbo ayé tí gbogbo ayé bá tẹ̀ gbà mí gbọ́. Àwọn àfáà Nàìjíríà àwọn stọ́bọ̀ wọn ní gbọ́. Ó ní kí n ṣàjẹ́ tèmi náà. Àǹtẹ̀yìn irọ́ gan tí wọ́n gan fi lélẹ̀ gan ìwọ Muhammad. Àwọn afáàlẹ̀ Yorùbá àwọn ti tún fi kún rọ́yìn ẹ̀. Irọ́ ti pọ̀ ńlẹ̀ fọ́mátì ẹ̀ sì jẹ́ tí wọ́n fi lẹ̀ lọ. Tí bá sọ pé wọ́n Muhammad ó ní kí n sọ kí n jíṣẹ́ fún abáyé sí pé mo rí ẹ pé rọ́ ló ń pa fún gbogbo ló pa fẹ́ bọ́ọ̀dì ńgbà yẹn kó kàn gbé wọn gógó ni pé wọn ní gbàgbọ́. Muhammad wá ní kí n sọ fún gbogbo ẹ̀yin afáàlẹ̀ Yorùbá yányán. Ó ní tó bá mú yín tẹ̀lé gba òun gbọ́ nígbà tó ń sọ pé Ọlọ́run rán màláíkà Jùbírílì sóun rán jẹ́ sóun. Ó ní tó mú yín gbà yẹn tẹ̀ fi lè gba òun gbọ́. Ó yẹ kẹ́ lè gba èmi nọ́lẹ́jì náà gbọ́ báyìí tí màá ní mo rí Muhammad. Ẹ̀yin lára bí tèmi ṣáà ni Muhammad. Tó bá tẹ wá rò pé rọ ni mò ń pa lámbà tèmi kò ṣáà tíìkì tó tẹni tó sọ pé màláíkà Jùbírílì Ọlọ́run rán Jùbírílì sóun. Tó bá yẹ pé rọ ni mò ń pa báyìí pé mo rí Muhammad. Bẹ́ẹ̀ lámbà tèmi kò ṣáà tíìkì tó ti Muhammad tó ló ń rọ́ lọ́hùn. Ẹ gbà mí gbọ́ mi ò parọ́.